olórí burúkú Esabod kí ló fi yàtọ̀ sójú abẹ olórí burúkú Esabod olórí burúkú tí náà gbogbo àwọn tó máa mọ sàrí àwọn ọmọ kí ló fi yàtọ̀. kí ló fi yàtọ̀ Esabod yàtọ̀ sí olórí burúkú ojú abẹ èyí lẹ ń dòdòkúdò olóṣì olóbò kọbèlè ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣí òbò lórí social media gbogbo pé àwọn. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin blast mama Esabod ó ní kí ni ìyàtọ̀ òun pẹ̀lú ojú abẹ tí ó fa ọmọ sábẹ́ ọmọkùnrin kan sábẹ́ tí ó jùlọ pẹ̀lú bíi 30 years. ẹ̀yin èèyàn wa wàhálà lọ́dún dé báyìí kí ló tún ṣẹlẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí. kí ló lórí burúkú ẹ fi yàtọ̀ sójú abẹ ẹjọ́ ń dún àwọn ọmọ ọlọ́mọ ní ṣebí wọn ló dún ọkọ tí nà pa ẹsà ti ká bọ̀dì ẹsà olè ẹsà oníjìbìtì ẹsà olòṣì ẹsà olórí burúkú ẹgbẹ́ ń dún ọmọ ẹ nínú mọ́tò olórí burúkú ẹṣẹ́ tó dálẹ̀ láàrin Yorùbá community ẹnu ẹ̀ ní gbogbo wá wà yẹn kí ló fi yàtọ̀ sójú abẹ ṣe o ò mú ọkọ ọmọ ẹ tọmọ sí òmú mábẹ òòdó o ò mú ẹkùn ẹ kó o rá ṣé bígbà tí tọmọsì tó o bẹ̀ sí ní dó tọmọsì tí tínà tó mọ̀ ló mú tọmọsì pokùnso kí wọn má lè fọmọkùnrin ṣọ́ọ́rú Esabod lórí burúkú àwáyé má ṣe eré àkídàdàní kí wọn má lè fi ọmọkùnrin kí wọn má lè fi ṣọ́ọ́rú Esabod kí wọn má lè fi ọmọkùnrin ajá àwọn ajá tó wà ní ṣẹ́ẹ̀dì olórí burúkú ilé àtijọ́ tó wà ebó odó wọn pa ní jáàkìdà Esabod jáàkìdà àgbà tó palẹ̀ mọ́ ẹ̀pọ̀n jáàkì ààrẹ kan jáàkì mọ́dọ̀là ajá tó ń gbé kiri ẹ̀yìn lórí burúkú olòṣì èyí táyé yín ti rọ́ọ̀tì yín lè máa sọ̀rọ̀ lọ́rọ̀ ayé yín dẹ̀ bàjẹ́ olórí burúkú yín ẹ̀yin olòṣì awáyé má ṣe rere kí ni ìyàtọ̀ wà tójú abẹ tójú bá po fírí béèyàn bá gbé bíngò tí ojú abẹ á palẹ̀ mọ́.